Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV lórí wedding Chioma àti Davido èyí tó jẹ́ pé ó lárinrin kábíyèsí lọ sí ibẹ̀. Àwọn èèyàn ní ńlá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ ìlú ni wọ́n wà ńbẹ̀ bíi bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. A rí gọ́vnà Adeleke tó jẹ́ fámìlì àwọn Davido náà wọ́n wà ńbẹ̀ ọ̀nkú Davido ní gọ́vnà Adeleke àwọn náà wà ńbẹ̀. Oríṣiríṣi èèyàn ló yọjú síbẹ̀ ṣùgbọ́n nǹkan tó kan gist tá a mú wá yìí ó ní lórí ọ̀rọ̀ àwọn olórí o tí wọ́n ní àwọn fẹ́ wá. Bí a ṣe gbọ́ òṣè ni wọ́n ti géètì mọ́ kábíyèsí kó tó di pé kábíyèsí lọ. Ìpè ṣe ni gbogbo wọn wá láti ilé wọn náà wá dó sẹ́nu géètì pé kábíyèsí ò ní kọjá torí àwọn fẹ́ tẹ̀lé wọn lọ sí wedding Davido àti Chioma. Wọ́n ní kábíyèsí ní láyéláyé kò sẹ́ni tó máa tẹ̀lé àwọn nítorí àwọn ò lè jẹ́ kí wọ́n lọ dójú ti àwọn ní ibi wedding yẹn. Ẹ̀yin náà dẹ̀ mọ ọ̀rọ̀ àwọn olórí yìí, ẹ mọ bí wọ́n ṣe máa ń ṣe tán bá ti dé Paris tí wọ́n máa ṣe fẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí wọ́n máa lọ ya fọ́tò kiri. Kábíyèsí ti mọ irú èèyàn tán jẹ́. Ẹ wo tébù tí kábíyèsí jókòó sí, àwọn èèyàn jàǹkànjàǹkàn náà jókòó tì. Wọ́n jókòó ti bàbá wa Ọbáfẹ́mi Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n jókòó ti gbogbo àwọn governors àti àwọn ọba. Ṣé ibẹ̀ ni wọ́n máa mú àwọn olórí yìí lọ? Wọ́n náà ní àmọ́ mọ̀ pé kábíyèsí tó bá ti kó Paris yẹn ọ̀dọ̀ Queen Naomi náà máa lọ ní Royal Mansion. Àwọn òde nígbà àwọn fẹ́ tẹ̀lé wọn lọ kábíyèsí ènìkànnà ti máa ń ṣe. Ẹ̀yin náà wo wedding yẹn bó ṣe dùn tó lárinrin. Gbogbo àwọn èèyàn láyé tó wà Nàìjíríà àwọn èèyàn olówó gbogbo ọ̀nà kún bí wedding yẹn. Ṣé ibẹ̀ ni kábíyèsí máa gbé àwọn olórí yìí lọ tí wọ́n máa lọ disgrace wọn ní wedding náà? Ọlọ́run máa yọ kábíyèsí tí wọ́n máa gbà o. Ọlọ́run máa yọ kábíyèsí tí wọ́n máa gbà o. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Wọ́n ní ṣe náà dúró síbi géètì náà ní kábíyèsí ò ní jáde. Odindi ọba aládé irú ìwà pálapàla wo nìyẹn? Tó bá yẹ pé lóòótọ́ ni nǹkan tó ṣe nìyẹn o. Tó bá jẹ́ pé lóòótọ́ gist tá à ń gbọ́ yìí tó bá jẹ́ pé lóòótọ́ àwọn olórí ṣe bẹ́ẹ̀ kò bójúmu rárá. Nǹkan tí ò bójúmu ni wọ́n ṣe. Ẹ̀yin èèyàn lé kí kábíyèsí gbé yín lọ sí wedding tó jẹ́ pé gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn náà wà ńbẹ̀. Kí kábíyèsí gbé yín lọ síbẹ̀. Ibo lẹ fẹ́ jókòó síná? Ẹ wo tébù tí kábíyèsí jókòó sí, tébù gọ́vnà Adeleke ó ní kábíyèsí jókòó sí. So ẹ̀yin wá fẹ́ lọ síbẹ̀, kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ ẹ jọ̀ọ́? Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ bí wedding yẹn bó ṣe dùn tó ṣe lárinrin tó. Ẹ wá ní pé kí kábíyèsí mú yín lọ síbẹ̀. Kí lẹ fẹ́ lọ ṣe níbẹ̀ o? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ẹ̀yin èèyàn lé kí ni àwọn olórí wọ́n fẹ́ lọ ṣe níbẹ̀? Bá a ṣe gbọ́ nípa gist ta post náà nìyẹn tí àǹtí wa tó lọ dúró síwájú ó padà lọ sí ibi wedding yẹn. Bí a ṣe gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ wọn ló lọ dúró síwájú ibi entrance ibi wedding yẹn
wọ́n ní ó wá ránṣẹ́ sí kábíyèsí wípé òun wà níta. Wọ́n ní kábíyèsí wá ń sọ fún yín pé ṣé àwọn ránṣẹ́ pé àbí àwọn làwọn invite ẹ̀ àbáwọn àti ẹjọ́ kúrò ní ilé Ifẹ̀ ni. Wọ́n ní gbogbo makeup tó ṣe gbogbo ẹ̀ ló bàjẹ́ ní pẹ̀lú omijé. Wọ́n ló sunkún báyìí, wọ́n ní gbogbo makeup ẹ̀ wọ́n ló rí bálabàla mọ́ lójú ni. Èmi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣọ́ kábíyèsí kiri, nǹkan tí ò yé mi nìyẹn. Wedding tó yẹ pé gbogbo ayé ló wà ń bẹ̀ ẹ̀ ń ṣọ́ kábíyèsí kiri, kí ni wàhálà gan, kí ni ìdààmú tí ẹ̀ ń wá kiri. Kábíyèsí ò gbọdọ̀ jáde mọ́, ẹ máa ní kábíyèsí lára, ẹ máa ṣọ́ kábíyèsí kiri. Kí ló dé? Ṣé kábíyèsí òun fẹ́ yàwó ni kábíyèsí fẹ́ yín ni? Because nǹkan tí ò yé mi gan nìyẹn. Ọlọ́run á máa wà pẹ̀lú kábíyèsí o. Gbogbo àwọn èèyàn ló ń pariwo nísìn wípé kí kábíyèsí gbégbèsè lórí àwọn méjì nínú àwọn olórí yìí, wípé torí wọn lè lajú wọn sílẹ̀ kó máa rí gbogbo ibi tó ń ṣẹlẹ̀ kí wọ́n dẹ̀ má lè sọ̀rọ̀. Ọlọ́run á ràn kábíyèsí lọ́wọ́. Gist tá a gbọ́ ní ẹ̀yin aráalé tí a ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Òkè ni ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Congratulations to Davido and Chioma for their wedding. Please share this video, like and subscribe. God bless you all.